ìyá wa Jaiye Kuti. Jaiye Kuti. Mo fẹ́ràn wọn gan. Mo dẹ̀ máa like wọn gan. Ó tún wá jẹ́ pé mo ti máa rí wọn dáadáa jẹ́ kí n máa kàn rí wọn film location mo lè má dúró mo lè kàn rí wọn àmọ́ wọ́n wá ṣiṣẹ́ kan ní ọdún kan afford ló wọ́n bá wọn package iṣẹ́ yẹn. Okay. So wọ́n fi Mr. Blessing gbogbo àwọn èèyàn ti mọ̀ ọ́n bẹ́ẹ̀ so kọ́nà bá wà lẹ́kẹ̀ọ́lá kọ́nà bá mi sànú Blezzo ọmọkùnrin Blezzo. Okay. So Blessing máa ń pè mí dáadáa ọ̀gá mi ni wọ́n dẹ̀ wọ́n ṣe dáa wọ́n máa ń pè mí fún iṣẹ́ tẹ̀ máa ní ṣe set wọ́n máa ń pè mí hello ọmọ ẹ̀ máa bọ̀ Ondo State lèmi máa ń gbé so but kò síbi tí mi ti ṣiṣẹ́ throughout Nigeria kò síbi tí mo kí pè mí lọ kò síbi tí mi lọ so gbàdá dẹ̀ pè mí mo bá múra mo lọ ṣe kò gbàdí mo dẹ́kọ̀ inú mi ti dùn pé iṣẹ́ ìbò ṣe ń lọ yìí torí wọ́n ti máa ń pè mí dáadáa fún set wọ́n á ti send owó wọ́n á máa dé location wọ́n á fún mi ní key wọ́n á fún mi ní script máa go through story tí wọ́n bá fún mi àdé yọ àwọn nǹkan tó bá need inú wọn dẹ̀ máa ń dùn ṣiṣẹ́ mi gan alhamdulillah àmúgbà tí mo dé hotel níjọ́ yẹn lẹ́kọ̀ọ́ wọ́n bá pe Jaiye Kuti pé settlement àwọn ọba ìpele lé o irú ẹ̀ ò ṣe mí rí. Kí ló ṣẹlẹ̀ níjọ́ náà? Bí mo kàn ṣe dúró báyìí bàbá bá ní òkè ń dúró pé ẹni tó níṣẹ́ lílé o wọ́n kàn wò mí báyìí látòkè délẹ̀ the next tí wọ́n máa sọ ọdún mò ń sọ yìí tí ọ̀gá mi Blessing tẹ́ máa gbọ́ àwọn rántí pé èmi kì í gbàgbé ọ̀rọ̀ tí wọ́n náà pè mí ṣiṣẹ́ yẹn Jaiye Kuti ní iṣẹ́ ní tẹ́pẹ̀ fún settlement mi lélẹ̀ wọ́n ní ọgbọ́n ìdẹ́ gbúdú gan olóṣètì ṣẹ́ báyìí àfọ́dún máa ń lo nǹkan kan bákan wọ́n kàn wò mí báyìí wọ́n ní kì í ṣe wẹ́rẹ́ táwọn fẹ́ lélẹ̀. Nítorí kí ni ẹ ti jọ pàdé bí kan tẹ́lẹ̀ rẹ ni. Gbà tó yá mo ní mà ṣé kò sí ọ̀kan ó bá ní Blessing jẹ́ ká ríra àtẹ́jọ́ ríra àti mo dẹ̀ tó yá Blessing máa ní pé kí n máa sọ nínú rúùmù gbọ̀ngàn torí wọ́n ti máa ń gba rúùmù lẹ̀ fún mi everything àti Blessing máa sọ pé ó wá dọ́dọ̀ mi Blezzo bàbá kí ló ṣẹlẹ̀ kí ló mú màmá tí wọ́n fi inú Blessing náà inú ẹ̀ bàjẹ́ àgbàlagbà dẹ̀ ní ẹni tí mo ń sọ ìdá ìpè náà ó lóye gan tí nǹkan bá dùn máa ń dùn dọ́kùnmọ́ tó ti máa ń ka kúrò Blezzo lọ́ba mi lékun ògo títí yín náà lọ́ba mi lékun torí wọ́n wà ní àwọn tó put more effort fún mi nígbà yẹn pé iṣẹ́ tí mo ṣe tí mo mọ̀ tí wọ́n dẹ̀ mọ̀ pé wà òkè wọ́n máa ń promote mi kọ́ lọ́ba mi ṣàánú wọn. So kí wọ́n fà ẹ̀rọ nígbà tí wọ́n ní ṣé mo ti pàdé Jaiye Kuti mi kan rí ni mo ní wọ́n sì àtijọ́ ṣiṣẹ́ rí ni mo náà jọ ṣiṣẹ́ rí mo ní the first iṣẹ́ tí mo fẹ́ bá wọn ṣe náà ni wọ́n kí ni mo ṣe mo ti sẹ̀wọ̀n rí ni mo náà jọ ní ẹni tí iṣu rí wọ́n sọ pé mi ní bá wọn ṣiṣẹ́ débi pé mo fẹ́ dúró kí n lè heart nínú iṣẹ́ yẹn wọ́n ní Jaiye Kuti sọ pé kí n kúrò ní location pé òun ti fẹ́ rí mi location. Ó le tó yẹn ni. Àwọn ìgbà tí wọ́n dá òkúta sára yẹn àwọn ìgbà tí wọ́n dá ìkórìíra sára yẹn ní ìmọ̀ ibi tí challenges ti wá kí èyàn ó dẹ̀ máa sún kí n dẹ̀ kúrò nínú room kí n dẹ̀ máa dá sunkún gbogbo ẹrù tí mo kó lọ tí wọ́n ní kí n kó wá ẹmu bá sì máa gbé ẹrù normal náà Mr. Blessing ló fún mi lówó tí mo fi kúrò lẹ́kọ̀ọ́ mo dẹ̀ kúrò lẹ́kọ̀ọ́ láì heart láì set láì ṣiṣẹ́ owó láì anything pàtí mo délé ìbànújẹ́ bá mi bí pé kí n má padà sí location mọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà alhamdulilayi lónìí àkúrò ní industry náà sí láwà láti ti ń jí láti mú.